a ti ń ṣàlàyé fún wa àwọn ìṣòro tó ń dojúkọ àwọn ọmọ èèyàn. A sọ fún wa pé nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ pé méjì ni a pín àwọn ìṣòro wọ̀nyí sí. Ní àkọ́kọ́ ni ìṣòro tó kan gbogbo èèyàn. Èkejì ni àwọn ìṣòro tí ọkàn ẹnì kọ̀ọ̀kan tó sì yàtọ̀ síra wọn. Èyí tó wá kan gbogbo èèyàn tó jẹ́ pé ó dàbí ẹgbẹ́jọdá fún àwa èèyàn. Ìṣòro àkọ́kọ́ ó ní ìṣòro àìlọ́lọ́run. Ìkejì ó ní ìṣòro ẹ̀sìn. Ìkẹta ó ní ìṣòro ìjọba àwa ènìyàn, ìjọba àwa ara wa. Lára àwọn ìṣòro tí ó wá kan èèyàn yìí, ìṣòro tí ó ga jù ńbẹ̀ ó ní ìṣòro ẹ̀sìn àti ìṣòro ti ìjọba àwa ènìyàn. Ní òní mo fẹ́ bá a sọ̀rọ̀ nípa ìṣòro ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23. Ọ̀rọ̀ Ọlọ́run pé gbogbo èèyàn ló sá àti ṣẹ̀. Gbogbo ènìyàn ló sá àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo wa ni wọ́n bí ní ẹlẹ́ṣẹ̀. Nínú àìṣedéédé ni a gbé bí wa. Nínú ẹ̀ṣẹ̀ ni ìyá wa olóyún wa. Kí là ń pè ní ẹ̀ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ ni pé kéèyàn ó kùnà láti lè dojú òṣùwọ̀n Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ni pé kéèyàn yà bàrá kúrò nínú tí Ọlọ́run béèrè lọ́wọ́ èèyàn. Ìrékọjá náà ń pè bẹ́ẹ̀. Ẹ̀ṣẹ̀ ó ní pé ká polúkúrúmuṣu ohun tí Ọlọ́run pè ní títọ́. Ká máa hùwà ìṣòdodo, ká máa hùwà ìtọ́, ká máa gbégbé ayé àìṣedéédé. Ẹ̀ṣẹ̀ ó ní kéèyàn kọjá ààyè ẹ̀. Ẹ̀ṣẹ̀ ó ní kéèyàn máa ta Ọlọ́run láyà. Ẹ̀ṣẹ̀ ó ní kí èèyàn máa ya ọ̀dàlẹ̀. Ṣé ẹ wá rí gbèsè lẹ́ṣẹ̀? Nígbà tí èèyàn bá kùnà ojúṣe tó yẹ kó ṣe sí Ọlọ́run àti sí ọmọnìkejì rẹ̀, gbèsè ni. Ẹni tá a wá ń pè ní ẹ̀ṣẹ̀, gbogbo àìgbọràn, gbogbo tá à ń pè láìgbàgbọ́, gbogbo nǹkan tí a bá ń ṣe tó ń mú kí Ọlọ́run ó bínú, òun là ń pè ní ẹ̀ṣẹ̀. Ṣé ẹ wá rí àwọn òkodoro kan tí a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀ṣẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ ò ṣeé fi pamọ́. Ẹ̀ṣẹ̀ ò ṣeé fi pamọ́. Ẹ̀ṣẹ̀ ò ṣeé fi pamọ́. Ìwé Mímọ́ sì ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ fún wa. Tẹ́ bá ka Ẹ́sódù orí 20 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 17, tó ka Máàkù orí 7 ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 23, ìwé Róòmù tí mo kà lẹ́ẹ̀kan yẹn náà, tó bá ka orí 1 ẹsẹ̀ 29 sí ẹsẹ̀ 31, tó kà orí 3 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 18, kó wá fò sí ẹsẹ̀ 23. Gálátíà orí 5 ẹsẹ̀ 19. Ẹ̀ṣẹ̀ lọ ẹ̀ràn. Ní ta wá fẹ́ jẹ́ kó yé yín ni pé ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí ìṣẹ̀dá ni. Bẹ́ẹ̀ ni. Kò dìgbà téèyàn bá tó dẹ́ṣẹ̀ kó tó dẹ́lẹ́ṣẹ̀. Ẹlẹ́ṣẹ̀ lèèyàn nípa ìbí, nípa ìṣẹ̀dá. Ẹ̀dá ẹ̀ṣẹ̀ yìí wá máa ń farahàn nínú àwọn àìlera kan. Ẹ̀dá ẹ̀ṣẹ̀ máa ń farahàn nínú àwọn ìlera ẹ̀dá. Àìlera ẹ̀dá àti ìlera ẹ̀dá. Tá a bá ń sọ nípa ìlera ẹ̀dá, àwọn ẹ̀ṣẹ̀ tó wà nínú ìrònú ènìyàn, ìgbéraga, owú, ká ní kòrò ọkàn, ká máa fẹ́ gbẹ̀san, kéèyàn ní kórìíra, kó má lè tẹríba, kéèyàn máa ní ìròbìnú jẹ́ pé kó máa ronú pò ń jẹ̀bi, ẹ̀rù nínú àyà, kéèyàn máa ṣàníyàn àti kéèyàn máa káàánú ara ẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa ń fi ahọ́n èèyàn dáná wà ńbẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ tí à ń fẹ́ náà ahọ́n dá ẹni ká máa ṣèbàjẹ́ ọmọnìkejì, ká máa ṣèdájọ́ ọmọnìkejì, ká máa ṣòfófó, ká máa tanni jẹ, ká máa gbá ọmọnìkejì. Ẹ̀ṣẹ̀ tí a sì ń sọ tó jẹ́ àìlera tá a pè láìlera yìí, èèyàn náà ló pè wọ́n láìlera, ṣùgbọ́n ọ̀ràn ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run o. Àwọn ẹ̀ṣẹ̀ tó farahàn bí kéèyàn pààyàn, kéèyàn máa ṣe panṣágà, kéèyàn máa ṣàgbèrè, kéèyàn máa mumukumu, kó máa jẹjẹkújẹ, kéèyàn máa ṣìṣíkúṣe, kéèyàn máa hùwàkiwà, kó máa jalè ọmọnìkejì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní a rí ìfarahàn ẹ̀dá ẹ̀ṣẹ̀ nínú àwọn nǹkan tá a pè ní agbára ẹ̀dá. Kí lágbára ẹ̀dá? Bí kéèyàn máa ṣe rere, kó máa ṣàánú. Àwọn nǹkan téèyàn bá máa ṣe yẹn, téèyàn fẹ́ máa fi pọ́nra ẹ̀ lé láwùjọ. Kán lè mọ̀ pé èèyàn dáadáa ni mí. Èèyàn máa dáadáa ni mí. Tí wọ́n bá bẹ́ẹ̀ lòmí sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ á ní pé òun ò bá ti tèèyàn jẹ́, òun ò ní kí tẹnìkan mọ̀ dá, òun ní kíní kankan, òun ò ṣẹgbẹ́ oṣó, òun ò ṣẹgbẹ́ àjẹ́.
ṣùgbọ́n ìyẹn kọ́ ni ẹ̀ṣẹ̀ lọ níran ìran. Ẹ̀yin àyànfẹ́, kí wá ní ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀? Torí pé ogunlógún ẹ̀ṣẹ̀ ogun àkọ́kọ́ tó wà lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ sọ wá dọ̀tá Ọlọ́run, ẹ̀ṣẹ̀ náà sì sọ Ọlọ́run dọ̀tá wa. Ọlọ́run kàn jẹ́ aláàánú, ó jẹ́ bàbá olóore. Bẹ́ẹ̀ ni, bó ṣe wá jẹ́ bàbá olóore tí ń ṣe wá lóore, tí ń ṣàánú wa, tó kò lè bẹ́sẹ̀ gbé. Ìdí nìyẹn tí èèyàn fi níṣòro àti bá Ọlọ́run dàpọ̀. Bẹ́ẹ̀ ni, èṣù ló kàn wá gbé ẹ̀sìn wá, pọnabàn èṣù lọ́wọ́ dá òpó ìwà bí Ọlọ́run rú fún èèyàn. Ọkàn èèyàn fẹ́ bá Ọlọ́run ṣe, ọkàn Ọlọ́run náà fẹ́ bá èèyàn ṣe, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ń bẹ láàrin wa yìí, òun náà ni ò jẹ́ k'Ọlọ́run lè rí èèyàn bá ṣe. Ọlọ́run òun kórìíra ẹ̀ṣẹ̀, àwa èèyàn a sì kúndùn ẹ̀ṣẹ̀. Àwa ní balógun kan tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ lòun náà, òun lè sù. Òun wá nípa àṣìbọ́ Ọlọ́run lẹ̀ ń wá ẹ ká lọ, ẹ tẹ̀lé mi ká lọ. Èṣù ló wá lẹ̀sìn, òun ló gbé gbogbo kálukú wa tá a wá yàwọ́ ní onírúurú ẹ̀sìn. Ó wá máa sọ fún pé sáà máa forí balẹ̀ báyìí, máa ṣe báyìí, tó bá ti ṣe báyìí kó wá lè ní fọkànbalẹ̀ tàǹfẹ́. Ìfọkànbalẹ̀ tàbí ní kò sí fọkànbalẹ̀ ń bẹ náà o, kò sí fọkànbalẹ̀ ń bẹ náà. Torí kíni? Ẹ̀ṣẹ̀ ló fa wàhálà. Ẹ̀ṣẹ̀ ní ọjà rójú rere Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ló jẹ́ ká máa ṣàwọn ẹbọ gbogbo tá à ń ṣe àtàwọn ìdààmú tá à ń ṣe, torí pé ọ̀pọ̀ wa ní òní Ọlọ́run ní bàbá. Kí wá lọ́nà àbáyọ? Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Jésù Kristi ní ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ìwé mọ́ pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kò ní í ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Torí pé Ọlọ́run ọ̀ràn ọmọ rẹ̀ wá sáyé láti wá dárí ayé lẹ́jọ́, bí kò sí láti gba aráyé là. Jésù wípé ó ní bí Mósè sì gbé ejò sókè ní aginjù, ó ní bẹ́ẹ̀ ni a kò lè ṣàláì gbé ọmọ èèyàn sókè. Ẹnikẹ́ni tó bá wò yóò yè. Jésù Kristi kú àgbélébù, òun la poró fún ẹ̀ṣẹ̀ àwọn ọmọ èèyàn. Òun la poró. Àwọn ẹ̀sìn kan sọ pé Jésù ò kú, kò rí pé orí Sátánì yìí báyìí. Jésù Kristi òun ni àporó, àgbélébù Kristi òun ni àporó fún ẹ̀ṣẹ̀. Ẹnikẹ́ni kò lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ láì tọ̀ Jésù Kristi olùgbàlà wa. Àkọ́kọ́ ni pé o ò lè bọ́ lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ láì jẹ́ pé o bá gba Jésù Kristi. Jésù rí pé ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́, ó ní olúwa rẹ̀ ti ré kọjá láti inú ikú bọ́ sí ìyè, olúwa ẹ̀ ti bọ́ lọ́wọ́ ẹ̀bi. Tó bá wá kọ̀ tó ní irọ́ ò gba Jésù gbọ́ o, Jésù Kristi kankan kò kú fẹsẹ̀ tiẹ̀ o, fúnra ara rẹ̀ lọ máa yàn láti jẹ́ ẹlẹ́ṣẹ̀, fúnra ara rẹ̀ lọ yàn. Tó bá sì ti wá jẹ́ ẹlẹ́ṣẹ̀, ọmọ èṣù yàn. Tó gbogbo ẹnikẹ́ni tó bá ti ń dẹ́ṣẹ̀ tèṣù ní. Ẹ̀sìn kẹ́sìn tó wù kọ́ ọ máa ṣe, ẹ̀sìn kẹ́sìn tó wù kọ́ ọ máa ṣe, ìwà rẹ̀ ọba àdájú dáadáa lọ, ọmọ èṣù yàn. Gbogbo ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ ó lọ́mọ èṣù. Jésù yìí òun nìkan ṣoṣo òun ni àpòrò fẹsẹ̀, torí pé òun nìkan lẹ́nìkan tó wọnú ayé yìí wá tí ò dẹ́ṣẹ̀, kò mọ ẹ̀ṣẹ̀ kankan, kò dẹ́ṣẹ̀ kankan, ó sì fi ara ẹ̀ rúbọ. Ẹnikẹ́ni tó bá gbà á gbọ́, ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Kí ló ṣe ọmọ bíbí rẹ̀? Ó fi kọ́ sórí igi fún wa, ó kú. Jésù dẹni ìfibú káwa lè bá a dẹni ìyè, ká lè bá a di ẹni ìgbàlà. Tó bá wá ti gba Jésù, torí àwọn tó gbà á la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Agbára ìsọdọmọ òlágbá tíyàn fi bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tíyàn fi wá gbègbè ayé wa bí Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ ti wá gba Jésù Kristi lólúwa tó olùgbàlà, ẹ̀yin yẹn ò túmọ̀ sí pé ẹ ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, nítorí wípé ọ̀pọ̀ yìí lẹ ti gba Jésù, ẹ tún ní ṣòro ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, tẹ́ pé gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ gbàdúrà, Olúwa dáríjì mi ní ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ àfojúdá, ẹ̀ṣẹ̀ àwọn pàìtọ́ wa náà mọ̀. Kò sí sìn kan tẹ́ ẹ ṣe, tẹ́ ẹ bá dúpẹ́ tán ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, ẹ tún béèrè fagbára ẹ̀mí mímọ́. Ẹ̀sìn nìyẹn. Jésù ti parí iṣẹ́ lórí ẹ̀ṣẹ̀. Ẹbọ kan tó ṣe yẹn, ikú tó kú yẹn, ikú tó ń tán gbogbo ọ̀ràn ìṣòro ẹ̀ṣẹ̀ àti gbogbo ohun tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ní àgbélébù Jésù Kristi yanjú fún wa. Tó o bá ti wá gba Jésù Kristi lólúwa àti olùgbàlà, o wá gbọ́dọ̀ máa àṣírí. Àwọn àṣírí mẹ́rin kan wà téèyàn fi jáwé olúborí lórí ẹ̀ṣẹ̀ nínú ìgbé ayé ojoojúmọ́. Ọlọ́run fẹ́ kí àwa
tá a gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà, àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run tí a ní ẹ̀mí mímọ́ nínú ọkàn wa, Ọlọ́run fẹ́ ká máa ní ìrírí ìṣẹ́gun ní ojoojúmọ́ lórí ẹ̀ṣẹ̀. Jẹ́ n sáré sọ àwọn àṣírí ìṣẹ́gun yẹn fún ẹ. 4 ni wọ́n. Àkọ́kọ́ ni pé o ní láti mọ tí Jésù ṣe fún wa lórí igi àgbélébù. O gbọ́dọ̀ mọ̀. Róòmù orí 6:6 ó ní kí ẹ mọ èyí dájú pé ọkùnrin ògbólógbò yín, kàná ń pè lọ́kùnrin ògbólógbò, ẹni ẹ̀ṣẹ̀ ni. Ẹni tó fi wá lésù lọ́wọ́ tá a fi dọ́mọ èṣù. Ẹni àìṣedédé náà ń pè, àìṣedédé gan lọ́sọ Lúsíférì dèṣù. Ẹ gbọ́dọ̀ mọ̀ pé nígbà Jésù lórí igi àgbélébù kò nìkan lọ, ó mú mi dání, ó mú ẹ dání. Yín tí bàbá fi gbójú kúrò lára Jésù, àìṣedédé mi àtàìṣedédé rẹ ìní wọn rí lára ẹ. Ọ gbọ́dọ̀ mọ̀ pé ọkùnrin tí ń dẹ́ṣẹ̀ nú ẹ àti kàn mọ́gi. Ìkejì ni pé ọ wá gbọ́dọ̀ ka ara rẹ sí òkú, sí ẹ̀ṣẹ̀. Róòmù orí 6:11 pé nígbà tá a ti mọ̀ pé a ti kú, ká wá ka ara wa sí òkú, sí ẹ̀ṣẹ̀, ká wá sọra wa di alààyè sí òdodo. Tó bá wá ní pé o ò ní rìn nínú ìrírí yìí, ẹ̀ṣẹ̀ ó dọba fún ẹ. Tó bá lò ò ní rìn nínú ìrírí pé kó kára ẹ sí òkú yìí, ẹ̀ṣẹ̀ yóò di ọ̀gá fún ẹ. Tó bá lò ò ní rìn nínú ìrírí pé kó kára rẹ sí òkú, Róòmù orí 6:11, ẹ̀ṣẹ̀ yóò di ọkọ fún ẹ. Nǹkan kẹta tó jẹ́ àṣírí ni pé ọ wá yọ̀ǹda ara rẹ. Ẹsẹ̀ 13 Róòmù orí 6 ó ní pé ẹ yọ̀ǹda ara yín, ẹ̀yà ara wa, etí wa, ojú wa, imú wa, ẹnu wa, ọwọ́ wa, ẹsẹ̀ wa, gbogbo ara wa, ká yọ̀ǹda rẹ̀ bí ohun èlò òdodo. Ìtò wa parí ẹ̀ ni pé ká máa rìn nínú ẹ̀mí mímọ́. Ìwé Gálátíà orí 5:16 ó ní mo wí pé ẹ máa rìn nínú ẹ̀mí, ẹ̀yin ò ní mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ṣẹ. Ìyẹn ni pé wàá tẹríba fún ẹ̀mí mímọ́. Gbogbo àwa tá a ti dọ́mọ Ọlọ́run la lẹ́mìí mímọ́. Wọ́n kàn wá fún wa lẹ́mìí mímọ́ kó máa gbé inú wa lásán. Òun ló gbọ́dọ̀ jẹ́ alákòóso ọkàn wa. Ẹ̀mí mímọ́ ò ní darí wa ká dẹ́ṣẹ̀, kò tiẹ̀ ní gbà wá láàyè láti dẹ́ṣẹ̀. Tí bá lẹ́mìí mímọ́ ní gbà wá láàyè láti dẹ́ṣẹ̀, kò ní fi pamọ́ wa, ṣùgbọ́n a máa sọ fún ẹ pé má rìn báyìí o, má ṣe báyìí o, má sọ̀rọ̀ báyìí o, má ṣe báyìí o. Torí tó o bá rìnrìn ẹ̀ṣẹ̀, tó o bá hùwà ẹ̀ṣẹ̀, wàá bọ́ ó pọ̀ sínú páńpẹ́ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ò ní jẹ́. Agbára ẹ̀mí mímọ́ la sì fi ń gbégbé ayé wa bí Ọlọ́run. Yá tẹríba ká gbàdúrà. Ọlọ́run bàbá Jésù, ògo ni fún orúkọ rẹ. Ju bí a ti ṣe lè sọ fún àwọn èèyàn wọ̀nyí, jẹ́ kí òye òtítọ́ yìí ó yé wọn wípé Jésù Kristi ó ní àpòrò fún ẹ̀ṣẹ̀, ó sì ní ọ̀nà àbáyọ fún ìgbé ayé ìṣẹ́gun ojoojúmọ́ lórí ẹ̀ṣẹ̀. Ó ti fi pa ikú rẹ̀, ó ti fi yanjú àìṣedédé ọkùnrin ògbólógbò nù wa, ó ti yanjú ẹ̀ lórí igi àgbélébù. Ọba àwọn ọba, àwọn àṣírí tó wá fi hàn àwọn àyànfẹ́ yìí, jẹ́ kí a lè rìn nínú ẹ̀, jẹ́ kí olúkúlùkù wa ká sì ní ìrírí ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. A dúpẹ́ torí pé o ti gbọ́, ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.